Africa Content TV. What's up? Does it came back see them man? Oh no, too bad. Just come back. I can't do our ẹsẹ̀ ló kọ́ta mi. Oh Hello, sir. no, Dakara, wait till happen. oh no, Dakara, let's go ginger. Oh no, àwọn ọ̀rẹ́ kan go do tó. Mi ní kíta. Bàbá kì í gbà. Tọ́jú káfẹ́ fi ṣàré kẹ́kẹ́ lónìí máa kàn án lẹ́yìn àrùn àmì. Orí káfẹ́ tọ́jú káfẹ́ fi ṣàré kẹ́kẹ́ lónìí máa kàn án lẹ́yìn àrùn àmì. Alábìbí Bọ́lá Ọ̀sáàtì. Jẹ́jẹ́jẹ́ ìgbéga aláyé akẹ́kẹ́ sọ́nà àwọn onípa tí ìjọba ìṣàwẹ̀ ẹ̀kẹ́dàgbà ìpàdé ní wọn gbẹ́gbẹ̀rẹ̀ ní pẹ̀lú àwọn tí wọ́n pè gbogbo ọdọ́ péjú gbẹ́gbẹ̀ àwọn tí wọ́n pè lélẹ́rẹ́ adúgbò ọlọ́run jí bá a ṣe ń tíọ́mù tá ń lọ tá ń pọ̀. Ìṣọ́ ọlọ́wọ́ bá ń bá wa lọ ń bá wa wálé wọ́n lé lábàgàdà lọ́jọ́ ìṣọ́ lọ. Afọ̀jọ́sọ́nà ìpínlẹ̀ ọ̀gá kan aláàbò sákéwé wa nínú ìjẹ́ra nínú ìjẹ̀kùn ìpínlẹ̀ fàásùn aláàbò fẹ́ṣọ́ lọ. Adúgbò ìpínlẹ̀ fún òògùn ọjọ́ àwọn sí ẹ̀kọ́ ṣe owó adúgbò ẹ̀sẹ̀ ní owó. Kàtúwé dàbí ìsinmi ọkùnrin ẹgbẹ́ òfurufú ọ̀gbìn. Torí pé àwọn bọ́ọ̀dù ṣé àlàyé ṣe máa wá báyìí. Ẹ̀yin tẹ́ gbẹ ní London. Ìròyìn ìjẹta ajímọ́ aṣọwà ní United Kingdom. Àwọn kan ń sọ pé ṣé máa wá sí ìyàwó. Ṣé máa wá jà kan abàṣọ. Lórí ọ̀pọ̀pọ̀ bárẹ̀ orúkọ lóhùn bẹ lóde òní sẹ́yìn kúrò lọ́gbàgbàgbà àyàfi àfa àgbébá gbogbo láwọn bàbá àṣọ lọ́hùn tẹ̀ka bẹ́ẹ̀. Àwọn àtàwọn èrò àpẹ́ńtìlì òfin òrò pẹ̀lú àwọn àgbà aláwọ̀dé fẹ́ṣọ́lá gbogbo kan sọ́ra àtàṣe sọ́rí ìyàwó ọ̀nà pátá. Sílẹ̀ àwọn ìdásẹ̀, àwọn ìdá àgbẹ̀mọ̀ pátá. Bọ́ọ̀lù fi sọ́pà ní ìfúnkúdà ayéwọlé lájà lò. Bọ́ọ̀lù fi sọ́pà ní ìfúnkúdà ayéwọlé lájà lò. Ẹgbẹ́ ilẹ̀ tí ó lọ́tọ̀ òní òfin ṣẹ́gbẹ̀rẹ̀, gbogbo ẹ̀ma sámẹ́ríkà wọlé lórí jáde. Ìlú lọ́tọ̀ òde òfin ṣẹ́gbẹ̀rẹ̀ ló tẹ̀lé sámẹ́ríkà ọ̀rẹ́ tó lè jáde. Because ẹni tí ó lọ́rọ̀ kí n tó. Ẹni tí ó lọ́rọ̀ kí n tó. Tí bá lọ nípa àgbàgbọ́ wálé, wọ́n lé ìwé lọ́kọ̀ọ́kọ̀ ọ̀nà padà bọ̀. Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń gbọ́ pé ẹni bá lọ́wọ́ ló bá pé ìsẹ̀yìn Áfíríkà ẹni ọlọ́pàá òkun àlẹ́ òkun yẹlẹ. Mílùú ní ní ọdún pàtàkì tó jẹ́ nínú ìtọ́pẹ́ ìṣẹ̀lẹ̀ kan ní ọlọ́jọ́ kan. Kíni dára bí ìṣàríyá. Ọ̀jẹ̀ láti ìtàwọn àdínà. Àdínà ẹ̀fọ́. Àwọn dáadáa mú ẹwà ní. Adájọ́ ẹ̀jẹ̀ mọ́. Ìjọba ṣèlú náà ní ìwé ìgbé. Ẹ̀rọ ìtura ọ̀tá lórí ìtura.
àjàlẹ́ lọ́dọ̀ àwọn ìjọba wa lọ sí ìjọ. Àjíbọ́lá bàbá tó òbí jà iṣẹ́ mi mò ń ṣe ara gbọ́ àlọ́bà àwọn ọ̀rọ̀ tó dágbó pàṣẹ wọn. Àlọ́bà àwọn ọ̀rọ̀ àti àbáyọ̀ olùbá àwọn ọ̀rọ̀ láti wá ṣe máa yí o. Èyí lè wá láwọn àbísáyé ní ìsìnkú rárá. Iye ẹ̀sùn ẹgbẹ́ kan ṣùgbọ́n ó bẹ̀ lọ. Pàṣẹ́ni bẹ́ẹ̀ lórí wá sí ya, arábìnrin bẹ́ẹ̀ ara yín ara yá o. Wọ́n kó wọlé. Ìtọ́lá inú mi dùn. Ẹ̀yẹ́ bọ̀ tẹ́ ìtọ́lá yàtọ̀ ìtọ́lá wà ó sọ́wọ́ ìtọ́lá sílá làbáyé bàtà tó ta ẹ̀rọ. Lẹ́yìn tó kù bá ní ìyẹn parí jí wá. Ìbànújẹ́ níjẹ́ bí gbogbo yín, a ní ẹ̀ẹ̀ni ronú, ẹ̀ẹ̀ni ìbànújẹ́, ìbùkún ọlọ́run, èrè lọ́pọ̀lọpọ̀, gbogbo bá ṣe máa ṣọdún nírọ̀rùn, ọlọ́run ta tó dá gbogbo ajíwá, a kò fà ìdí ẹ̀rọ látara ẹ̀dá fún gbogbo wa, ajíwá ẹ̀rọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lórí tó fi gbọ́dọ̀ parí yìí, ìfọ́ra àgbẹ̀mọ́ la tó gbé níbi lára àbákàrà ìdí ojúbọ́lá tó fàánú wá ní ìlú ti mú kí ìsọdọ̀ mi lọ. Gbogbo èrè tí wọ́n wá sọ́dọ̀ mi. Àdílé ìgbésù kọ́dún ó parí ìyé ojúbọ́lá bọ̀ sọ́wọ́. Ìmọ̀ra bẹ́ẹ̀ fàánù wá ní ilé ẹtì ìbùkún ìsọdọ̀ mi lọ. Gbogbo èrè tí wọ́n wá sọ́dọ̀ mi. Torí bá ẹ bá ṣe bẹ́ẹ̀, àkókò ìkẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀, lẹ́mi àtẹ̀bí àtàrà mi àtàwọn olólùfẹ́ mi jí bọ́lá. Màá tọ́pẹ́ ogún ló lọ́mọ dàbí àlàbí òun lọ. Màá dúpẹ́ tọ́mọ orí àmúta o. Màá dúpẹ́ tọ́mọ orí àmúta. Torí kò ṣe gbogbo ènìyàn lórí àmúta ìjọba. Orúkọ sórí àrùbá. Orúkọ sórí àrùbá. Orílẹ̀ èdè gbogbo ènìyàn lórí àmúta ìjọba. Bàbá ọpẹ́. Ṣẹ́mọ́fì orí àwọn ọlẹ́yà àlùbáríkà ẹ̀fà mi wá ní ìlú ẹ̀ ti wú kú sọ́dọ̀ kan lọ gbogbo rẹ̀ ti wá sọ́dọ̀ yìí. Ọlọ́pàá bá dákẹ́ bàjẹ́ òfòmùdàdúró. Èmi 20th of December year 2023 ó bá ń ṣẹlẹ̀ yìí ni pé ó pé 45 years
wọ́n ti dá Jàkàrà market sílẹ̀ ẹ̀gbọ́n bá so. Wọ́n ti dá BSA go. Wọ́n ti dá Jàkàrà market sílẹ̀ òtítẹ́. Àwọn gan akéré fún àti ọmọ ọdún mọ́kànlá. Wọ́n bẹ̀rẹ̀ Jàkàrà market àìyá. Àìmọye ọmọ tí wọ́n ti bí níta ẹ̀bà sórí mú yín. Àtàwọn àwọn tó tọ́ pé ọdún márùn-ún náà bá ṣe ojúbọ́lá yín níta ẹ̀. Àmọye àwọn tó tọ́ pé orúmọ rẹ̀. Àmọye àwọn tó tọ́ pé ọdún ẹ̀dọ̀gbọ̀n náà bí wọ́n kọ́lé láwọn ọ̀tọ́gà ẹ̀dà ṣe ojú. Ó ti ká Jàkàrà market 45 years anniversary. Alábí ọ̀rọ̀ ilẹ̀ ìlàṣẹ ẹ máa ṣe 50 látọ̀rọ̀ lọ́wọ́ làbí ojú rẹ̀ ẹ máa ṣe 60 yàtọ̀ ẹ̀ka ẹ̀ka ṣe 70 ìpinnu ẹ máa ṣe ojú bẹ́ẹ̀ lọ àná. Jàkàrà market níjà ayé ìyẹn nígbà èso kórè Jàkàrà market níjà ayé bájú. Ìmọ̀ràn láwọn ará lọ ẹ̀rọ bàbá yìí. Ó bá sùn lọ. Ẹ̀rọ bàbá yìí. Ìjọba balẹ̀ ló kò dára tó yẹ ọ̀sẹ̀ ìjìnlẹ̀. Ìdára ní ilé ìfẹ́ ìfọ̀sọ̀ bàtàrí láti òkèké lẹ̀ dáadáa. Pàṣípà ọ̀gbìn. Àwọn tí wọ́n ní sẹ́fọ̀ ìtọ́yọ̀ pàṣípì. Ọlọ́pàá ọ̀tọ́bà jẹ̀rọ àkígbègbèlé pátápátá. Kò bí kábíyèsí bàbá mi. Ọlọ́run là ń tẹ̀ ògùn. Àwọn òbí gbéyàn. Kábíyèsí aláyélúwà ìjọba májẹ́sì. Bàmírí ìwọ̀nù tẹ́tẹ́ bí wọ́n máa yẹ tọ́. Kádé tọ́ lórí ìgbà tó tọ́ lẹ́sẹ̀ lọ́sọ̀ ọ̀gá ọjọ́ tẹ́tẹ́. Ìrìnkẹ̀lẹ̀ tọ́ lọ́wọ́ kó lè fi ní ara ìwé ojú wa. Kàṣẹ ìpẹ́lẹ̀ ẹ̀nu òun làdúrà náà tí wa. Kábíyèsí ìlú wa nù ọ̀rọ̀ dáadáa. Ọlọ́run là ń bẹ̀. Tàbí oníṣàyè òjòkòrò olójòkòrò náà ní ẹ̀bà lò. Ẹ̀ṣẹ́ gbàdúrà sí ní gbogbo ìgbà tá a bá wá bí lẹ́mọ́ ṣàdúrà àfún aṣọ. Àdúgbò ìbàdàn ìyá àárẹ̀ wa dúrà yìí nínú ayé wa tàbí ọṣẹ́. Ẹ̀bá àtúgbà ní yẹn ní kó dáadáa náà tí wọ́n sábà. Ìfẹ́ májẹ́sì ojú ọ̀pẹ̀pẹ̀ online bàbá tó bẹ̀rẹ̀ bàṣún wà dáadáa báàmì onírọ̀ ẹkù kalẹ̀ o. Kábíyèsí ìjọ́lẹ̀ kábíyèsí ìjìyẹ́lẹ̀ ẹkù kalẹ̀ òjijẹ́ kábíyèsí pẹ̀lá ẹ̀ṣẹ̀wọ̀n ìjìyẹ́lẹ̀ ìjìgbọ́ àwọn ọkọ̀ kábíyèsí ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀ṣẹ̀ lásán. Lára ẹ̀ka ẹ̀rọ gbogbo ilé sọ́ọ̀bù ìwòsàn rẹ̀. Ilé sọ́ọ̀bù ìwòsàn rẹ̀. Péréke tí a ti gbé ní ilé ẹ̀rọ náà. Wọ́n ní pé lè rẹ̀ ẹ̀rọ o. Ẹni òfin ní aṣọ rẹ̀ lára ọkọ̀. Ìrètè ní ilé lóṣù kẹsàn-án. Tàbí ní ìkọ̀tẹ́ ẹ̀ lọ́jọ́ sí. Wọ́n ní kí ló fẹ́ àkọ́kọ́. Iṣẹ́ dání bàtà bẹ̀rẹ̀ tó wá ní. Oríṣi ní débi ẹ̀rọ ọ̀gbọ́n tọ̀ ooo. Mo fi wà lára àwọn aṣáájú. Mo wà lára àwọn aṣáájú. Ọlọ́run sẹ́ẹ̀ alára ìlú. Ọlọ́run sẹ́ẹ̀ alára ìlú. Onígbòrò láàrin ìlú.
sọ tó ń bọ̀ orí náà. Ọlọ́sẹ̀ ló ẹ̀kọ́ ìṣàìyàn. Ọlọ́sẹ̀ aláwọ̀ aláìní. Ọlọ́sẹ̀ aláwọ̀ aláìní. Gbogbo ẹni láàárọ̀ yìí. Wọ́n ti sọ tó ń bọ̀ orí náà.